iṣẹ́ arọ́bí tí rọ́bì dànù tí kì í gbáre dànù lọ́wọ́ ẹni. Sọ̀rọ̀ pé àwọn iṣẹ́ arọ́bì kan wà tí mo gbáre dànù lọ́wọ́ èèyàn. Ẹ pé béèyàn bá ń lò ó bó bá retí oore ọ̀hún ò ní dé. Kì í ṣe irú ẹ̀ lélẹ́yìí tí mo fi hàn yìí. Àwọn battle sender téèyàn máa ń lò tí kì í sì gba ire sọnù lọ́wọ́ ẹni ni. Yorùbá máa ń sọ wọn ní àìgbá ṣọṣọ lójú. Wọ́n ní bọ́mọdé bá gbá ṣọṣọ lójú, wọ́n ní yóò wẹ̀wù ẹ̀jẹ̀. Kí ni Yorùbá ń pè ní ṣọṣọ? Ṣọṣọ rèé, ṣọṣọ ẹ̀yìn. Òun rèé. Wò ó, ara ìgbágùn yìí ló ti bọ́. Yorùbá sọ pé a kì í gbá ṣọṣọ lójú. Bọ́mọdé bá gbá ṣọṣọ lójú, wọ́n ní yóò wẹ̀wù ẹ̀jẹ̀. Kí nìdí? Ìdí ni pé béèyàn bá gbá, tó bá ṣèèṣì fọwọ́ gbá kínní, ẹ̀jẹ̀ ó bóyan. Bó lẹ̀jẹ̀ ò ṣe wá ní dáṣọ. Yorùbá sọ pé bọ́mọdé bá gbá ṣọṣọ lójú, wọ́n ní yóò wẹ̀wù ẹ̀jẹ̀. Ayé bá ti ń dà ọ́ láàmú, ìwọ wá kínní yìí. Ara kínní ni wọ́n ti máa ń yọ ẹyìn tá a máa ń jẹ lọ́bẹ̀. Ìwọ wá. Tó bá ti rí, sọrí tó wà lọ́wọ́ mi ti tó odidi atare kan péré sí. Tó bá ti fodidi atare kan péré sí, ìwọ jó. Máa fògì lò tàbí kó máa fomi lò. Béèyàn bá dojú ibi kọ́, láti ṣe Elédùmarè yóò sì fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀. Ọṣẹ back to sender ń bẹ tó jù yìí lọ. Oní 50,000 naira wà. Yorùbá máa ń sọ pé àrígi ṣẹ́gi ọjọ́ bá ṣẹ́gi tán orí ara ẹ̀ ní fèrú ń lọ́ṣẹ̀ ọ̀hún. Ìkan wà, wọ́n á sọ pé bọ́mọdé bá dárí sapá apá ó pa á, bó bá dárí sọ̀rókò ìrókò ó kó. Wọ́n ní ló bá dárí sòrúrù wọn lọ́jọ́ náà rúkú ẹ̀ wálé. 70,000 naira ní kí ọṣẹ yìí ń tiẹ̀. Bàbá wọn wá ń bẹ arápá nìka òkùnkùn nìka. Ìka nìka àjàkáyé ọlọ́fin asán ọmọ ọlọ́fin. Òun tiẹ̀ ike ẹ̀ 200,000 naira ni. Wọ́n á fẹ́ pè mí sí nọ́mbà yìí 090 65 63 6184. Ṣó orí ṣọṣọ yìí náà? O lè lo ṣọṣọ yìí láti ṣiṣẹ́ ìyọnú ayé tó dájú. Láti ṣiṣẹ́ ìyọnú ayé. Yorùbá sọ pé inú ìkòkò dúdú, wọ́n ní ilẹ̀ kan funfun ti jáde. Bí ṣọṣọ ṣe burú tó, ibẹ̀ náà láti rẹ́yìn tá a jẹ. Bó lọ́ọ́ ṣe lò ó? Ọ wá ṣọṣọ báyìí. Tó bá ti rí ṣọṣọ báyìí, kó sórí iná. Tó bá ti kó sórí iná, ọ wá fòdìdí atare kan sí. Tó bá ti fòdìdí atare kan sí, fi àìdán mẹ́ta sí. Fi ẹ̀rù alámọ̀ sí. Tó bá ti wá ń jóògùn yìí lọ́wọ́, ọ wá máa ta epo pupa sí. Ọ máa fi epo pupa sẹ̀rọ ẹ̀. Tó bá ṣe ń jóògùn yìí lọ́wọ́, ọ máa dẹ pupa sínú àrò. Inú agbádá ògùn yẹn gẹ́gẹ́ ni o. Ọ máa bu epo pupa lé lórí. Tó bá ṣe ń jó, ọ máa bu epo pupa lé lórí títí tóògùn yóò fi jó tán. Tó bá ti jó tán, ìwọ máa fi epo pupa lò ló bá parí. Ó fẹ́ pè mí sí nọ́mbà yìí 090 65 63 6184. Ìlú Ọ̀kíní la wà lóṣogbo. Láṣẹ Elédùmarè tó bá ti ń wá wá bọ̀ tó bá dé junction Ọ̀kíní àkọ́kọ́, ìwọ gbọ́kadà mẹ́ Ọlọ́run ló léṣẹ́ di ọ̀fẹ́ máa bá Fẹjọ́s. Tó bá ṣe ń bọ̀ lójú ọ̀nà, wàá máa rí signpost iléeṣẹ́ wa. Ó wá fẹ́ gbọ́kọ̀ wá fúnra ẹ. Tó bá ti dé junction àkọ́kọ́, ìwọ ra àwọn tó ń tèso ń bẹ̀, àwọn Haúsá tó ń tèso níwájú wọn báyìí. Wàá rọ́nà eléruku kan ń bẹ̀. Tó bá ti yà sọ́dọ̀ eléruku yẹn, wàá rí signboard iléeṣẹ́ di ọ̀fẹ́ máa bá Fẹjọ́s. Mọ́tò signpost yìí bọ̀. Àlàáfíà Ọlọ́run ò ní fi ọ́ lẹ̀ o. Láṣẹ Èdùà.